ẹ gbọ́ irú ogun ìdílé wo ló ń jà Muyideen Àgbàlá Gabriel? ṣé ti ìyá ni, ti bàbá ni, àbí ti bo àbáwọn àáfàá tó ń ràn lọ́wọ́ gan-an lógun tó ń jà á? ó sọ wípé ta ni olórí burúkú, ta ni ẹni òfò, ta ni ẹni àdánù, ta ni ẹni àgbákò, ta ni ẹni tí ò ní sọ̀kalẹ̀ síbi ire tó ń fún Muyideen nímọ̀ràn. ìbéèrè tó kí pọ́pọ́ ni àáfàá Adéyẹmí béèrè nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ voice note ti 5 million naira tí Muyideen kọ́kọ́ deny lọ́dọ̀ àwọn àáfàá tó ń ràn lọ́wọ́ nígbà tán ṣe interview fún tó ní wọ́n mímíkì owó ni. Mr. Kẹ́hìndé yẹn òun náà ló tún wá tún donate màálù tàbí ṣe wedding tẹ́lẹ̀ àyàwó tó ṣe wedding màálù tàbí ṣe wedding yọ wedding Mr. Kẹ́hìndé yẹn ló fi màálù yẹn ránṣẹ́. Mr. Kẹ́hìndé yẹn náà ló tún wá lọ mímíkì ló tún lọ ṣe fídíò recording ló tún lọ ṣe audio recording mimic. Èmi kọ́ ni mo sọ̀rọ̀ o. Mr. Kẹ́hìndé yà ń pe àwọn kan máa ń ṣe àwọn kan ní mimic. Kò sí ohun ẹni tí àwọn yẹn ò lè lò. Àwọn yẹn ni Mr. Kẹ́hìndé lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí wọ́n lo ohùn mi. ṣùgbọ́n tó padà wá lọ ń jẹ́wọ́ lọ́dọ̀ àwọn human rights tó gbé ẹjọ́ bàbá Kọ́lá Olóòtú àti ti Mr. Kẹ́hìndé tó ń ràn lọ́wọ́ lásìkò tó wà lọ́dọ̀ Pastor Àgbàlá Gabriel lọ báyìí. Lórí ọ̀rọ̀ account number tí Mr. Kẹ́hìndé tí wọ́n ní wọ́n sẹ́ndì sáwọn pé tí wọ́n ní àwa sẹ́ndì sáwọn pé ẹni tó bá ní account number yẹn ẹni tó bá wọn rí ẹni tó ní account number yẹn àwọn máa fún ẹni yẹn ní 1 million tó ń bẹ̀rẹ̀ sí ní wá ẹni tó ní account number yẹn káàkiri. Meanwhile, account number yẹn tẹ̀lé lẹ́yìn. Èmi ni mo send the account number yẹn sí Mr. Kẹ́hìndé. ṣùgbọ́n nínú fọ́nrán yìí àáfàá Adéyẹmí ní ogun ìdílé ló ń jà Muyideen, ogun ìdílé àtìrandéran ló ń bá Muyideen jà pé ìyá ìgan ò tún wá sábẹ́ amọ̀re ló jẹ́ kó máa dojú ìjà kọ àwọn olóore ẹ̀. kí ni tí àáfàá Adéyẹmí rí tán fi lógun ìdílé ló ń jà Muyideen pé àwọn àáfàá tó ń ràn án lọ́wọ́ gan-an àwọn gan tí wọ́n ń ṣàkóbá fún pẹ̀lú àwọn ìmọ̀ràn rádaràda tí wọ́n ń gbà Muyideen tó jẹ́ pé wọ́n padà tì í sẹ́nu tirẹ́là lórí ọ̀rọ̀ tó wà láàrin òun pẹ̀lú Pastor Àgbàlá Gabriel tí wọ́n tuntun wá ń so mọ́ Mr. Kẹ́hìndé olóore àti bàbá Kọ́lá Olóòtú. ọ̀rọ̀ pọ̀ nínú fọ́nrán yìí o, ẹ jẹ́ a jọ wò ó, má padà wá ká wá sọ̀rọ̀ lórí ẹ̀. ta ni alágbàákò, ta ni aládánwò, ta ni ẹni tí ò ní dáa fún gan tó ń fún Muyideen tó ń fún nímọ̀ràn. Gbogbo àwọn ìgbésẹ̀ tí Muyideen Àgbàlá Gabriel láṣìmọ̀ pè ẹ́ àti yọkù tẹ́lẹ̀ bọ̀já tún pè ọ́ lé níbẹ̀. Ta lẹni tó ń fún Muyideen, ta lẹni tó jókòó síbì kan tó fẹ́ báyé Muyideen jẹ́. Ẹ̀yin àfáà tẹ ẹ̀pọ̀n nísìnyí kẹ́yìn lẹ́ ń fogún jà ni. Ẹ̀yin àfáà tẹ gbé Muyideen nísìnyí tẹ́ ń gbé fídíò rẹ̀ jáde ṣẹ́yìn ilẹ̀ ń fún nímọ̀ràn gẹ́gẹ́ bí tọ́pìkì tí mo sọ wípé ta ni olórí burúkú, ta ni ẹni òfò, ta ni ẹni àdánù, ta ni ẹni àgbákò, ta ni ẹni tí ò ní sọ̀kalẹ̀ síbi ire tó ń fún Muyideen nímọ̀ràn. Because ìmọ̀ràn tẹ́ ń fún Muyideen ẹ̀ràn lọ́wọ́ ẹ fẹ́ ba yé ẹ̀jẹ̀ yẹn ni. Kí ló dé tó yẹ sí gbogbo olórí ẹ̀ láyé ló ń kọ̀yìn sí, gbogbo olórí ẹ̀ ló ń dojú ìjà kọ, gbogbo olórí ẹ̀ ló ń gbógun tì, kí ló dé? Ṣé rí kójú lásán kọ́ lọ́rọ̀ yìí mọ́ o? Ọ̀rọ̀ ẹ ti di ogun o. Ó ti di ogun o, ó ti di ogun, ẹ má yẹ ká fojú lásán wò mọ́ o. Ó wá dùn mí wípé ìyá tó bí i lọ́mọ kì í ṣàbíamọ rí. Ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣàbíamọ wàláhì abíagbá ni. Ẹlẹ́mi Aláàjì Adéyẹmí ọmọ Ọlọ́fàmọ́jọ ẹni mo sọ bẹ́ẹ̀. Pé ìyá tó bí Muyideen lọ́mọ kì í ṣe abíamọ abiagba ni. Because ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé torí ọmọ bá dorí kodò, tí làákàyè ọmọ tó bá dorí kodò tó bá dọ̀bálẹ̀, ó jẹ́ kí làákàyè ìyá lè jí, ó jẹ́ kí ìyá ó lè mọ̀ wípé n tí ń ṣọmọ mi kì í ṣojú lásán mọ́. Ṣé Kọ́lá Olóòtú ni Muyideen mẹ́jú ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ èèyàn ni, àbí ẹjọ́ Pastor Gabriel ló mú lọ, àbí ẹjọ́ aláàánú ẹ̀ tó ra màálù fún lọ́jọ́ ìgbéyàwó ẹ̀? Ẹjọ́
ta lẹni tó ṣègbéyàwó alárinrin nínú fámìlì Muyideen rí? Ẹ bá ń bí léèrè tí ò bá tó bá ti gbàgbé. Ẹni tó ṣègbéyàwó alárinrin rí débi pé à ń pa màálùú méjì mẹ́ta nínú ìdílé Muyideen, ẹ bá ń béèrè wò, ẹ bá ń bí léèrè. Èyí tí ẹ bá ní nọ́mbà rẹ̀ lọ́wọ́, ẹ bá mi pè é, ẹ bá mi bí léèrè pé nínú ìdílé ẹ̀, nínú ìtàn tó bá, ta lẹni tó ṣègbéyàwó alárinrin rí nínú ìdílé wọn. Ẹlẹ́ẹ̀kejì, ta ni ẹni tí wọ́n pa màálùú méjì mẹ́ta fún ìgbéyàwó ẹ̀ rí nínú ìdílé wọn. Ẹ bá ń bí léèrè, ta ni ẹni tí wọ́n kọ́lé irú ilé tí Muyideen tó kọ́ fún Muyideen yẹn, ta lẹni tó kọ́lé ẹ̀, tó kọ́rú ẹ̀ nínú ìdílé wọn. Ọ̀rọ̀ Muyideen tèmi rí kì í ṣojú lásán mọ́. Máa tó mẹ́jọ ẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn woman rights yìí. Má nìyí aláàánú ẹ̀ nífà, má nìyí olóore ẹ̀ nífà, but nǹkan tí má nìyí fi ṣẹ́ òun náà ni wípé ó gbé voice note tí wọ́n jọ ṣe, ó gbé jáde nígbà tí Muyideen sọ níwájú àwọn àfáà níjọ́ òní yìí wípé òun ò mọ bí wọ́n mímí kì í fi voice yẹn ni. Ẹ lọ́wọ́ gbọ́ ọ̀rọ̀ tó sọ lọ́dọ̀ àwọn woman rights. Ó lágbára yé. Ó jẹ́ kó yé wọn wípé ọ̀rọ̀ nípa bọ̀dá Sunday àbí kí ló kọ bọ̀dá yẹn, ipe ọ̀rọ̀ tó sọ kìnní kan lóòótọ́ àwọn jọ sọ̀rọ̀ 5 million, kí ló tó fi ń dìnnà lójú àwọn àfáà yẹn pé òun bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ sọ̀rọ̀ 5 million. Kí ló dé tí ìyá rẹ̀ tó ń pè lẹ́yìn ẹ̀ káàkiri ń sìn, kí ló dé tí ìyá yẹn ń dúró ní dúró wípé ọmọ òun bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ sọ̀rọ̀ 5 million. Ẹni yóò lóun gbé 5 million fún, ó promise ẹ ní ó lò máa fún 5 million. Muyideen dẹ̀ sọ fún wọn wípé ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn, bẹ́ẹ̀ bá lè send 5 million yẹn, ẹ fi ìtókù lẹ̀, ẹ fi gbẹ́lẹ̀ fagbékò. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ máa kó jẹ, gbogbo tí mo ní Gabriel ṣe máa ní kò ṣe bẹ́ẹ̀ mọ́. Kódà tẹ́ ẹ bá ní kí n lọ sínú àgbàlá Gabriel, kí n lọ dọ̀bálẹ̀ fún, kí n lọ bẹ̀ yóò parí, ẹ̀yẹn ṣáà ti send 5 million yẹn sí mi. But ẹ̀yin àfáà yẹn ẹ ṣe làákàyè, ẹ̀yin àfáà tí Muyideen gba Muyideen sọ́dọ̀, tẹ́ ẹ̀ ń lo Muyideen gẹ́gẹ́ bí kínní, ẹ lo làákàyè yín, àjẹbí àápàdà máa gbé yín ṣépè. Á jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀ mọ ntẹ́ kí ò yé yín. Ojú yín ni Muyideen sọ pé wọ́n mìmí kí òun ni. Ojú yín ló ṣe sọ náà, níwájú yín ló ṣe sọ. Ẹ lọ wo tó ń sọ, tó ń padà sọ ní ọ̀dọ̀ àwọn woman rights tó lọ. Ó ń sọ wípé lóòótọ́ lòun báyẹn sọ̀rọ̀ 5 million, lóòótọ́ lòun sọ̀rọ̀ 5 million, but wọ́n fóun 5 million yẹn kínní kan bọ̀dá Kẹ́hìndé wọ́n promise òun ní wọn àlẹ́ kínní kan, kí ló yẹ tó fi sọ pé wọ́n mìmí kí owó òun ni. Ìyá tó dúró ti lẹ́gbẹ̀ẹ́, ìyá yẹn kì í ṣàbíamọ́re, ṣé wọn ò ní làákàyè ni, ṣé màmá yẹn ò gbọ́n ni, ṣé màmá yẹn ò mọ tí wọ́n ń ṣe ni, sórí màmá yẹn ti dàrú ni, ṣé màmá yẹn ò mọ̀ pé ọmọ òun ti purọ́ síwájú òun ló tún járọ ara ẹ̀ ni, ṣé màmá yẹn ò mọ̀ ni, àbíwò abiyamọ wèrè wo nìyẹn, abiyamọ òṣì ni ìyá tó bí o. Muyideen tó deny ìyá ẹ̀ lọ́jọ́ kìíní àná nínú àgbàlá Gabriel, bọ̀bọ́ yẹn ò ṣe mistake, nítorí kó mọ̀ pé olórí bú lòbí tóun ní, olórí bú ni ìyá tóun ní, kì í ṣàbíamọ rí, abíagbá ni. Torí Muyideen ò bá pé, tí ò bá jókòó kó sun mẹ́ta tẹ́lẹ̀ máa ń sùn láyé, kó mọ̀ wípé ogun ìdílé ní ń ja òun, ṣé orí ìyá ẹ̀ náà burú, orí ìyá ẹ̀ náà ò pé, ìyá ẹ̀ náà ò mọ̀ wípé ọ̀rọ̀ yín ká mi lára gẹ́, má bínú ẹ dákun ló yẹ kí n máa sọ̀rọ̀ báyìí. Odidi ọba aládé náà ń bá wí yìí o, odidi ọba aládé nílẹ̀ Yorùbá, ó lágbára. Ẹ má bínú torí Ọlọ́run, sórí ìyá ẹ̀ náà burú, kì í ṣàbíamọ rí, kò jẹ́ kó mọ̀ wípé ọ̀tá ìdílé, ogun ìdílé ní dààmú ọmọ òun. Ṣé àáfàá ló fún ẹ̀yin àáfàá Fọlọ́nṣọ́ àtàfàá àgùnbẹ́ obì àbíkí náà gbà fáà yẹn, kí ló pọ̀ fáà yẹn náà? Ẹ dákun ẹ bá mi táìpù ẹ̀yin tẹ́ bá mú kọ àfàá ajígíní àbíkí èèyàn rẹ̀ ń já jígíní, ọmọlúwàbí yẹn ń já jígíní, ẹni Ọlọ́run já jígíní, kí ni súnmọ́ ajígíní? Arí gínígíní wọ́jà, ṣábí jàbàrà ni wọ́n ń dilé wọn ni, mi ò understand tó fi ń já jígíní. Ẹ bá ń bí wọ́n léèrè, ṣáwọn ni wọ́n advice Muyideen kó lọ sí woman rights?
ṣé ìyá tó bí Muyideen ló advice Muyideen kó lọ sí woman right? Kí ló dé tẹ́ ń kẹ̀yìn Muyideen sí olórí ẹ̀? Kí ló dé tẹ́ fẹ́ bà ayé ẹ̀ jẹ́ kanlẹ̀? Ẹ fẹ́ bà ayé ẹ̀ jẹ́ kanlẹ̀ ni. Ajigini wọ́jà ló kọ́ tá a gbẹ̀yìn ìyá mi Òṣòlù Mọ̀gà ṣẹ́yìn lẹ fún Muyideen ní mọ̀ràn pé kó ṣe kí ni kó gbé Kọ́lá Olóòtú ni àbí Bọ́lá Sunday ni àbí Gabriel ni kó gbé wọn lọ sí woman right. Màmá òpònú tẹ́ gba 250,000 tí ò jẹ́ gbọ́n mọ́ látijọ́ tẹ́ ti dáyé mọ̀mọ́ bóyá lẹ ka 250,000 rí. Ìyá kan wáyà jà wá gbé 250,000 fún yín kẹ́ ẹ fi ṣe àdúrà fún mọ̀mọ́ kẹ́ ẹ fi ṣàdúrà fún ọmọ yín ńlẹ́ bá gbà lẹ́ bá ń ṣe bí asínwín lẹ́yìn náà ṣe bí ẹni pé làákàyè yín ti dorí kodò. Ṣé tógun bá ń ja ọmọ yín Muyideen ṣó yẹ kó tó jà yín náà ni? Kò jẹ́ kó gun yẹn ó tún ja ẹ̀yin náà ń ṣe bá bí amọ̀ ẹlẹ́pẹ̀rẹ̀ yín. Àbíkú àwọn abiyamọ òfòwò lélẹ̀ ẹ wá lọ jẹ́ woman right ẹ̀yin àtọmọ yín lẹ wá ń gbẹ́jú gbẹ́rẹ́ mo kẹ́ ti mú nǹkan kẹ́ tó débẹ̀. Ṣé yàyí gan ò mọ mú Colorado báyìí? Ṣé yàyí gan ò mọ mú nǹkan báyìí? Ṣé kò mọ tẹ́ nǹkan sí nǹkan? Because bí yàyí gan bá wà nọ́mà tó bá wà ókè ni wọn ò ní dún sẹ́gbẹ̀ẹ́ ọmọ wọn ní woman right àbí kí náà ń pè kọ́ mọ gbẹ́jú gbẹ́rẹ́ kọ́ mọ mọ́jú gbẹ́rẹ́. Ṣó yẹ kẹ́ ẹ wá sórí fídíò màmá? Ṣẹ́yìn ò mọ̀ pé ogun níjọ ọmọ yín ni ogun tí ń jà ìyá tó rán mọ́ ọlọ́padà ńlá láàánú sọmọ láti fa ọmọ dìde mọ̀mọ́. Ogun ìdílé ẹ wá tún dìde tó yẹ kẹ́ ẹ dúró pé ọmọ mi ò ní padà sẹ́yìn mọ́ kò ní padà sábẹ́ bíríìjì mọ́. Mọ̀mọ́ ẹ̀yin lẹ wá ń tẹ̀lé ọmọ yín káàkiri ẹ̀yin lẹ ń tẹ̀lé lọ́dọ̀ àwọn àfa ajígini wọ́jà ẹ̀yin lẹ ń tẹ̀lé débẹ̀ ẹ̀ tún wá fi mọ́ ń bẹ̀ ẹ̀ tún wá gbé lọ sọ́dọ̀ àwọn woman rights. Mọ̀mọ́ ṣàbíamọ́ lẹ́yìn yí àbábí àgbà. Ó lágbára o ọ̀rọ̀ kọ̀rọ̀ ẹ dákun ṣé tí Muyideen ò bá tiẹ̀ wá ṣe làákàyè tí ò lọ́gbọ́n lórí ṣé kò yẹ kí ìyá ẹ̀ lè là á lọ́yẹ̀ àmọ́ mi rí ìyá ìbáwí ṣé Muyideen tó ti kúrò lábẹ́ ìyá tipẹ́tipẹ́ ní ìyá fẹ́ mọ́ là lé lọ́wọ́ ṣe bọ́mọ tí èèyàn bá tọ́jú tó tọ́jú ní àárọ̀ ọjọ́ ló máa lẹ́nu ọ̀rọ̀ lé lórí nígbà tí ìyá Muyideen tí ò ti tọ́jú Muyideen kò lè láṣẹ lórí Muyideen ibi tí ìyá anyway ẹbẹ̀lẹ̀ fèsì náà nìyá ó padà jẹ́ nínú situation yìí a máa follow Muyideen dogmatically náà ni kò ní choice kò lọ́ption. Now àwọn àáfàá tó ń gbé Muyideen pọ̀n sẹ́yìn tí wọ́n ń gbèjà ẹ̀ lọ́tún lọ́sì níbo náà wọ́n fẹ́ kọjú sí báyìí ṣé ti rí bá ọmọ tán gbé pọ̀n sẹ́yìn bó ṣe ń fojú wọn rí rédèrèdè tó ń fojú wọn rí rẹ́dẹ̀rẹ̀dẹ̀ nígbà mo sọ lọ́jọ́ sí pé tó máa fẹ́ gbowó fún Muyideen kan jáde ká yóò mọ̀ pọ́n fẹ́ gbowó fún Muyideen kan jẹ́ àrígbọ́ tó má sì fẹ́ wá fún Pastor Gabriel náà nìkan wá fún kan jẹ́ àmọ́ èwo ni ti Mr. Kẹ́hìndé tá fẹ́ mọ́rọ̀ ẹ̀ ti bọnu èwo ni ti bàbá Kọ́lá Olóòtú tí wọ́n fẹ́ wé ọ̀rọ̀ ẹ̀ mọ́nú ọ̀rọ̀ nínú gbogbo tó wà lẹ̀ kí ni ti Mr. Kẹ́hìndé kí ni ti bàbá Kọ́lá Olóòtú kán wulẹ̀ fèsì Pastor Àgbàlá Gabriel tán bá ní bísínẹ́sì káyé ó mọ̀ wípé Pastor Àgbàlá Gabriel gangan náà bá ní bísínẹ́sì ohun tó sì ń wá nídìí ewùrà ojú wọn ó padà rí gbò báyà ohun tó ń wá gangan nídìí ọ̀rọ̀ yìí àṣírí wọn ó sì pàpà tú. Ẹ̀yin èèyàn kí lópinion tiyín náà lórí ọ̀rọ̀ yìí ẹ máa bá mi fi sí comment ká wá tó máa lọ ẹ jẹ́ ká kọ́mẹ̀ntì díẹ̀ lábẹ́ fídíò Àáfàá Adéyẹmí ká tiẹ̀ gbọ́ reaction àwọn èèyàn lórí ọ̀rọ̀ yìí. So different comments ló wà lọ́ndà fídíò Àáfàá Adéyẹmí ẹnìkan rèé Táíwò Ọlálékan ó ní Alhaji yàtọ̀ fún ogun ìdílé Muyideen gan fúnra ara rẹ̀ ó ní ìwà ìkà wọ̀bìà àti ọ̀dàlẹ̀ nígbà mìíràn ọ̀tá máa ń lo ìwà ènìyàn láti fi ogun jà á bákan náà àwọn àáfàá tí wọ́n kọ́ ọ ní irọ́ náà wà lára àwọn tí ọ̀tá ń lò láti máa fi ogun jà á ìyẹn Muyideen ṣe rí i pé ọ̀rọ̀ òmùgọ̀ ló máa ń yàtọ̀ sọlọ́gbọ́n ó máa ń jọra wọn ṣe rí i pé ọ̀rọ̀ làákàyè wà nínú tí kọ́mẹ̀ntà yìí tí wọ́n drop yìí because àwọn àáfàá yìí gan káti ẹ̀gbà pógun wà lára Muyideen àwọn àáfàá yìí gan wọ́n kún ogun tó ń ja Muyideen
lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́lọ́ má sì jẹ́ ó pẹ́ kó tó di pé yóò yé Muyideen ni. ẹlòmíì rèé Ọlátúnjí ó ní Muyideen's mother is not good at all. yes now wọ́n ní ìyá rẹ̀ ni mọ̀ ń bímọ rẹ̀ ìyá pọ̀ bí ọ̀sán náà ọmọ pọ̀ bí ọ̀sán náà ni ó bí kò sírú ẹ̀rọ àràtẹ kò sírú bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é. Táíwò Ayọ̀dèjì Fálóyè ó ní his mother is in charge of his problem. exactly. Rukayat Bọ́lájí ó ní Muyideen is a gold digger. Àjọkẹ́ proper ó ní bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn. That means pé ó agree pẹ̀lú nǹkan tí àáfàá ń sọ. Bukola ní he has offended who is not supposed to. Our mother is the genesis. Ó lágbára o ọ̀rọ̀ ilé ìtú dìbò Ramota Jimoh ní kò sí àánú fún un mọ́ ni. Ẹ̀yin èèyàn jẹ́ àánú lè wà fẹ́ni tí ò mọ̀ọ́re mọ́ṣá. Tó ṣe pé gbogbo àgbáyé ló ti mọ̀ láláì mọ̀ọ́re wọ́n ti rí Muyideen láìmoore already tá wá ló tún fẹ́ dúró láti ràn Muyideen lọ́wọ́ mọ́ ó lágbára ó gbẹ̀nù tán àdúrà tèmi wá fún ni fún Muyideen pé kọ́lọ̀ má jẹ́ ó pẹ́ kó má jẹ́ ó jìnà tó máa fi yé wípé gbogbo ohun tó ń ṣe wọ́n ní òkété tó sùn sí kòkò ni kò mọ̀ pé ilé ara òun lòun bàjẹ́. ẹ máa bá mi fi èrò tiyín sí comment ẹ má gbàgbé láti máa subscribe kẹ́dẹ̀ máa follow Digi-Naija Television ẹ like kẹ́sì máa bá mi share fídíò kó máa lọ lórí ayélujára ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.